kí obìnrin tó lè filẹ̀ ọkọ kan lẹ̀ tọ́lọ̀ tó wá ní pé kọ́lọ́n kára pé kó tún padà rẹ̀ lómi tí wọ́n á jọ fẹ́ra wọn tí wọ́n á gbọ́ ara wọn yé kì í sábà fẹ́ kì í ṣe gbogbo yẹn náà ló máa ń ní lọ́kì ẹ̀ bẹ́ẹ̀ ọgbọ́n ìyá sí. tọkùnrin àti obìnrin bá wà tó bá ní mr sani bóyá tí ilé yẹn fẹ́ break mo máa rí bíi pé tó bá jẹ́ wípé ọkùnrin yẹn ló jẹ̀bi tóbìnrin yẹn bá lọ ṣe understand obìnrin yẹn máa rí dáadáa ṣe bẹ́ẹ̀ mi ṣe ní ìgbàgbọ́ nìyẹn tí obìnrin ò bá jẹ̀bi tóbìnrin ò bá jẹ̀bi tó bá lọ dáadáa ló máa bá pàdé ń bẹ̀. definitely ẹ̀yin méjì àkọyín pọ̀ náà ẹ̀kọ́ fọ́ọ̀sì ara yín ni àwọn méjì á dẹ̀ lọ wọ́n á dẹ̀ lọ ṣe dáadáa nú ayé tí mi ì bá kọrin ṣé ìwà tí màmá wò náà kọ́ ni màmá wò ni àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wa yẹn ṣáwọn ní one or two things tí wọ́n ń ṣe tí ó dáa tó dàbí ìbàjẹ́ tó já sí pé kò sí ẹni tí ò lè ṣe mistake kò sí ẹni tí ò lè hùwà tí ò dáa oríṣiríṣi nǹkan ṣẹmọ ló lè ṣẹlẹ̀ sí any fucking person so but torí wípé àwa jẹ́ ẹni tí èèyàn mọ̀ ìgbà ojúmọ́ àti nǹkan tá gbé dání ló máa fà tó pé táwọn èèyàn bá rí pé èèyàn kan ṣe kan ní lágbájá ṣó yẹ kó lè ṣe báyìí ṣá bọ́ ẹlòmíì máa ń gbàgbé kádàrà àti àkọsílẹ̀ àwọn èèyàn. ẹ̀kàn bára yín lórí pé èyí náà ṣe tiktok ẹ̀ di tiktoker ó ti wá dówó ní àbọ̀ ti dọ̀rọ̀ báyìí lónìí. one thing about tiktok ni pé tèmi máa ń ṣàkíyèsí ni pé téèyàn bá ṣe nǹkan tí àwọn èèyàn expect pé wọ́n lè bá lọ́wọ́ èèyàn like irú mi ń sìn ẹ máa pín gbà tí ẹ sọ pé mi ṣe bí ṣe máa ṣe on tiktok pé ṣé mo borí ẹ̀ so àwọn èèyàn wò pé islamic singer tó lè máa ṣe báyìí ṣá. pẹ̀lú ìyẹn kà lẹ́nu báwo lè ṣe à ń jẹ́ fáàní Pàṣọ ọkọ yìí lè jẹ́ onílù òṣìṣẹ́ Òṣùpá oníkálukú pẹ̀lú tiẹ̀ kò ní dálérú kò dọ̀nà rú báwo lè ṣe ń gbà náà. Pàṣọ ló fún mi ní inspiration pé ìwọ náà lè kọrin ò lè dàbí ẹni. ó inspire yín sáré tàbí ó sọ ní ìgbòmí ìwọ wọn ti máa ń wò báyìí bí ṣe máa ń wo fídíò mo dé like ẹni yìí ẹ mọ kéèyàn kó rẹ jẹ kí àwọn láìbí ẹni ṣe ń kọrin àbí náà fẹ́ máa kọrin báyìí so gba orin wọn ń gbà yẹn báyìí máa kọ́ máa yí sí Islamic ni so wá sọ pé ní pé Òṣùpá sọ pé kóun máa lù mí pé bóyá kóun lo ẹnìkan ó dárúkọ olórin yẹn bó ṣe sọ fún mi ó nọ́mà pé ọmọ kémi ò. bẹ́ẹ̀ ṣe wà ní abẹ́ ọ̀gbẹ́ yín wọ́n mọ̀ pé nìyí èèyàn Pàṣọ ni. mi láìkì wọ́n gbà yẹn kí n má. rárá kí ló ṣe fún yín. kọ́ wọn ṣe kankan kò iṣẹ́ mọ̀ pé mo ti fall in love pẹ̀lú Pàṣọ èmi ò dẹ́ ṣojú méjì. ẹ ṣe afẹ́ Pàṣọ. irọ́. Àjídé orí ni àbábọ̀ wọn ní kí a fi òrìṣà sílẹ̀ èyí náà ni mo fi ń kí káàbọ̀ sórí ètò Oyinmomo máa ní Oyinmomo ní ètò náà ní Oyinmomo láti lè ṣe AK Media Concepts Limited níbi tí a ti ń dábí ẹrù tí a ti ń rọ̀ bí òwe lónìí ó máa lágbára o ó máa dùn gbọ́gbọ́n tí a bá ń gbọ́ Queen of TikTok àbí Queen ni àwọn náà lè sọ Alhaja Mariam Akiki salamu alaikum. Wa alaikum salaam. Orin ni ẹ mú wọlé orin. Alábòsí ò mà níṣẹ́, wọ́n tún gbé borùn sórí, wọ́n tún claim àwa lè yan màmá ńlá. Let me talk to them solo, ẹ ṣe ṣàbòsí wa, ọmọlàwà bíza o, ẹ jẹ́ lọ sẹ́ńpẹ́, kẹfà lọ forí ibẹ̀, àwọn tó ṣe pẹ́pẹ́ fún TikTok vibe ni. Meanwhile, lórí tí gbogbo àwọn kìíní ẹ ṣe ń bí ṣe ìjáàbù ni ó kayín lọ́wọ́ kò dàbí mi ni o. Tàbá ti wà on TikTok vibe TikTok ó yàtọ̀ sí ọ̀tọ̀ ó yàtọ̀ spirit salamu alaikum lélẹ̀ salamu alaikum lélẹ̀. Alhamdulillah ẹ̀yin náà ti wà ọjọ́ pé lẹ́tà sí o tabalẹ́ka wá ní ká tiẹ̀ ní méjì mẹ́ta mẹ́rin ó tó ọdún mélòó báyìí. Tàbá máa ka méjì ó máa tó bí 28 years. Wow ǹjẹ́ ẹ fẹ́ celebrate 30 years on stage. Then TikTok yìí nígbà tó dé lẹ́hàn ni àbẹ́jẹ́ ọkọ̀ wo lè wọ̀nà kẹ́ tó tẹnu bọ̀. Really mi kọ́kọ́ kọ̀bí ara sí because mi kì í ṣe type èèyàn tí mo like social media stuff so mi like ẹ̀ tí ó bá yẹ pé mo ń kọrin gan kéèyàn máa ya fọ́tò máa ṣe fídíò ojú máa ń tì mí mi like ẹ̀ so but mo kàn ṣáà rí pé àwọn èèyàn ń ṣe mo máa ń rí àwọn post àwọn olùmọ̀ máa carry TikTok yẹn bóyá mo lè rí fídíò tó máa carry TikTok
èèyàn kọ́kọ́ ní kí n jẹ́ kébì náà máa ṣe TikTok yẹn ó yẹ bá ń download ẹ̀ jẹ́ ń tiẹ̀ wò nǹkan tó ń ṣe ń bẹ̀ náà so ó wá download TikTok Lite but TikTok Lite mo kàn máa ń fi light as in yẹn ní light lẹ́yìn so mo ṣáà máa ń ṣe àwọn fídíò yẹn but later mo wá lọ bì kánjọ́ kan èmi àti tèmi ní success so àwa rí woman kan àwa rí woman kan Mr. wa ń béèrè lọ́wọ́ mi pé dáhùn pé òun mọ woman pé bo lòun ti mọ̀ náà mo ní èmi náà ojú ẹ̀ ló familiar bọ̀ mi ì mọ ẹni yẹn so but later àwa aṣáàfù ẹjọ́ máa ẹ má bínú à ń wò pa mọ̀ yín bó láti mọ̀ yín náà so ẹni ẹ jẹ́ ìgbà ojúmọ̀ lọ́wọ́ nìkan pé gbajúmọ̀ yín mo mọ ẹni yẹn because a lọ ṣe advert kan fún èèyàn kan ní ẹni yẹn náà àjọ wa ń bẹ̀ so ó wá ní àpé bóyá orí TikTok ni wọ́n okay TikTok because ẹni yẹn aṣíwájú 43 so ẹni yẹn popular dáadáa lórí TikTok so mo okay ẹ̀yin ni so wá ní ẹjọ́ báwo lẹ ṣe máa ń ṣe kinní yẹn náà ìdẹ́mi ń lò láìtì èmi ò rí nǹkan kan bẹ́ẹ̀ ó wá ní àpé ìyẹn pé ó ti hold pé kí n download new one so ẹni yẹn wá bá mi download ẹ̀ and ó fọ̀nà wọ̀nyí time tí mo sọ yẹn bóyá bí going to 2 years now bí December ni bí 2 years ago so wá bá mi download ẹ̀ so àjọṣe fídíò ń jẹ́ yẹn pẹ̀lú Mistura àjẹwà lórí ẹ̀ náà ń bẹ̀ from there so lakọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe pé kí ni má dùn jẹ́ so wá bẹ̀rẹ̀ sí ní ṣe nìyẹn. tábà ní ká wò dáadáa kí èèyàn tó lè yà sí ẹ kì í ṣe social media person ẹ kàn bára yín lórí pé ẹ̀yin náà ṣe TikTok ẹ di TikToker ó ti wá dówó ni àbọ̀ ti dọ̀rọ̀ báyìí lónìí. mo lè sọ pé ó di owó torí pé ṣe mọ̀ gẹ́gẹ́ bíi pé wọ́n ti mọ àwa tẹ́lẹ̀ ká tó máa ṣe TikTok so ó jẹ́ káwọn nǹkan tí mò ń ṣe fast but one thing about TikTok ni pé tèmi máa ń ṣàkíyèsí ni pé téèyàn bá ṣe nǹkan tí àwọn èèyàn expect pé wọ́n lè bá lọ́wọ́ èèyàn like irú mi ń sìn ẹ máa pín gbà tí ẹ sọ pé mi ṣe bí ṣe máa ṣe on TikTok pé ṣé mo borí ẹ̀ so àwọn èèyàn wò pé Islamic singer tó lè máa ṣe báyìí ṣá. pẹ̀lú ìyẹn kà lẹ́nu pé ṣé lè ṣe nǹkan báyìí lójú tí ẹ̀ ń kọ́bà àìrọ̀ o bóyá. pé ṣé nìyẹn lè máa ṣe nǹkan báyìí bí nísìn bóyá bí àwọn hip hop music mo máa ń jó sí hip hop music pé orin tèmi bá like kí sọ pé ìtò bá ní làákàyè tí bá gbọ́ orin tí bá like ẹ pé eléyìí ní message mo like ẹ orin yìí dẹ̀ dùn so tí bá like tí bá orin mímọ́ mi kì í gbọ́ nǹkan tó ń sọ bóyá àwọn tó bá ti rọ ìbò pọ̀ mọ́ra wọn ṣẹ̀mọ̀ káwọn akẹrin bóyá ó ti lọ sọ fún ẹ kí ló ń wí ṣẹ̀mọ̀ bọ̀yí tá a bá rí pé òyìnbó ti Nàìjíríà ti wá la ṣe gbọ́ pé ó ní message máa like kì í máa vibe sí orin bẹ́ẹ̀ yẹn ọ orin mímọ́ àti pé kò wí for example bóyá rí ìtẹ́sọ yìí ń sìn ní pé àwọn ọ̀gẹ̀ àwọn alálẹ̀ mi àgẹ̀dẹ̀ ẹjọ́ kí ló ń sọ but ṣe àwọn pé beat yẹn à ń torí pé nǹkan táwọn èèyàn vibe sí àmàfẹsọ̀ bọ̀ tó bá ti débi tí mo mọ̀ pé ó against bóyá ru nǹkan táwa gbé dání ó ti ń sọ àwọn ọ̀rọ̀ àlùfàǹṣà bákanbákan so máa kọ́ tẹ̀mí ní ṣe Islam àti orin mùsùlùmí kẹ́yìn nǹkan tẹ gbé dání kéèyàn tó lè ní òun fẹ́ jó lórí mùsùlùmí kí ni nǹkan tó gbọ́dọ̀ ní lámúyẹ features. mo lè kọ́kọ́ because tá a bá máa wo ibi tí orin Islam ti bẹ̀rẹ̀ most àwa tá a máa ń kọrin Islam ibi ilé kéwú láti máa ń bẹ̀rẹ̀ ilé kéwú bóyá láti kékeré ilé kéwú tá a bá ń lọ. látàǹsà múra iná látàǹsà múra iná. látàǹsà múra iná látàǹsà ni. ẹ má bí o àwọn òkè púpọ̀ o. látàǹsà múra so irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn so ibẹ̀ ni èèyàn ti máa ń bẹ̀rẹ̀ so ẹni tó bá lọ ilé kéwú tó bá gba ilé kéwú kọjá definitely tó bá feel like láti kọrin because ṣe mọ̀ pé kò sí tó bá ṣe mọ́lìd ọmọ ní ya iwájú ṣe mọ̀ ẹ wá kọrin ibẹ̀ ló ti máa bẹ̀rẹ̀ so ó dẹ̀ máa ń da kéèyàn mọ kéwú náà bí ó tiẹ̀ pọ̀ at least bí ó tiẹ̀ pọ̀ but like irú èmi ń sìn mo lọ lé kéwú dáadáa pé school tí mo tún lọ gan as in ó jẹ́ bí Islamic school tó yẹ pé à ń ṣe western education ló tún ṣe ilé kéwú so nígbà tá a kọ́kọ́ lọ lé kéwú ní Latin certain sọ̀rọ̀ àtún lọ yìí tí ó jẹ́ ti iléèwé so upon bẹ́ẹ̀ yẹn náà ṣe mọ̀ mo máa ń ríra mi bíi pé obìnrin máa lè mi kí ni bẹ́ẹ̀ fi kéwú ṣe tó yẹ kó lè tó yìí tá a bá ti mọ Kùránì kà tá a ti mọ àwọn nǹkan díẹ̀díẹ̀ nígbà tí ìṣọkùnrin ṣe mọ̀ ṣé mo fẹ́ dà fa ni so mi ì really fi ọkàn sí púpọ̀ so but that music nílé kéwú ẹ̀fọ́ tó lè win ni mi wọn kì í win mi torí pé nǹkan tó wù mí ni so àwọn nǹkan téèyàn lè ṣe tó bá fẹ́ kọrin Ọlọ́run máa ń fún yàn ní ẹ̀bùn yẹn fine tó bá ti rí pé okay o lẹ́bùn o lè kọrin because èèyàn máa kọ́kọ́ lóhùn ẹ̀wọ̀n kẹ́ni tí ò bá lóhùn lè kọrin ẹ̀ tó bá ti mọ̀ pé mo ní voice
so from there. ó tún ní làákàyè pẹ̀lú. bẹ́ẹ̀. then orin tẹ́ wá ń kọ kò sí ni wọ́n ní pé a ti ẹ̀ ń bọ̀ náà fún ẹni tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ wọn tí ẹ̀ ń wò pé àta ni ẹni tí àgbéwá tí wọ́n rẹwà dáadáa yìí Alhaja Mariam Akiki ni wọ́n jẹ́ o olórin mùsùlùmí ni wọ́n àwọn náà ni wọ́n tún jẹ́ queen of ṣé TikTok náà ni màmá kílẹ̀kílẹ̀ kan náà màmá ńlá olórin mùsùlùmí lónìí oríṣiríṣi ni à ń gbọ́ oríṣiríṣi ni à ń rí wọ́n á máa sọ pé wọ́n kàn ń kọ́ ní ẹ̀sìn ní nǹkan tó wà lọ́wọ́ wọn ju àwọn náà kí ni wọn ò fi bẹ́ẹ̀ ṣe dáadáa ṣé lóòótọ́ lélẹ̀ ìní ẹsẹ̀ wọn ò mọ́ àwọn gan wọn ò ṣe fọnú fún jàre wọn ò ṣe. a máa ń gbọ́ bẹ́ẹ̀ wọ́n máa ń sọ even ó wà ní ọ̀rọ̀ tí mo ṣe béèyàn kan sọ ní àárọ̀ yìí kí tó dé bíbáyìí so ẹni yẹn ń sọ àwọn ọ̀rọ̀ kan mo wá ní okay fine tí mi ì bá kọrin ṣé ìwà tí màmá wò náà kọ́ ni màmá wò ni àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wa yẹn ṣáwọn ní one or two things tí wọ́n ń ṣe tí ó dáa tó dàbí ìbàjẹ́ tó já sí pé kò sí ẹni tí ò lè ṣe mistake kò sí ẹni tí ò lè hùwà tí ò dáa oríṣiríṣi nǹkan ṣẹmọ ló lè ṣẹlẹ̀ sí any fucking person so but torí wípé àwa jẹ́ ẹni tí èèyàn mọ̀ ìgbà ojúmọ́ àti nǹkan tá gbé dání ló máa fà tó pé táwọn èèyàn bá rí pé èèyàn kan ṣe kan ní lágbájá ṣó yẹ kó lè ṣe báyìí ṣá bọ́ ẹlòmíì máa ń gbàgbé kádàrà àti àkọsílẹ̀ àwọn èèyàn mi sọ pé kò sí ẹlòmíì náà wà nínú ayé èèyàn tí ò kọrin míì náà wà kó máa akọ̀bílí pé kò sẹ́ni tó lè mú mi kí ni mo lè ṣe kò sí nǹkan tóun ò lè ṣe ó máa ṣe nǹkan tóun ṣe wọn sàn bẹ́ẹ̀ náà làwọn kan wà náà nínú àwọn tó ń kọrin míì náà tó yà sí pé akọ̀bílí pé kí ló ṣẹlẹ̀ kò sí nǹkan tóun ò lè ṣe bẹ́ẹ̀ làwọn kan náà tún wà tó yà sí ká máa gbé no kò yẹ kó máa bá wa nírú bíbáyìí so but nísìnyí wọn máa kó gbogbo wa pọ̀ pé gbogbo wọn oníranù ni wọn kìnnì kan tí ò lè rí bẹ́ẹ̀. Alhaja nam olórin ni olórin lọkọ yín bó ló ṣe rọrùn. ó rọrùn kò dẹ̀ tún rọrùn. ìjà wò. reason tí mo lè sọ pé ó rọrùn ni wípé like ẹ wo bẹ́ẹ̀ ṣe pè mí kí tó wá bì lóòótọ́ a ti ń fix appointment yẹn tó jẹ́ pé ó yẹ kájọ wà níbà yẹn yeah so a ti ń fix ẹ but last time tájọ sọ̀rọ̀ mo wá pé ok táwọn ò bá lè wá èmi máa wá bó èmi máa wá yẹn náà mo ti gbàgbé but ẹ wo bẹ́ẹ̀ ṣe wá pè mí yẹn tó bá jẹ́ pé ọkọ mi ò kì í ṣe olórin ṣé ó possible kí èèyàn kọ́kọ́ dédé péyàn lára ẹ pé àwòyá kìnìún kan ti ìbátajọ sọ tí mi lè dágbére ṣe understand but torí pé àjọ wà into the system ọmọọṣẹ́ yẹn so wọ́n mọ̀ so bí sọ pé wọ́n pè mí pé kìnìún kan ok kò sí problem so ni mo lè fi wá so nǹkan tó máa wà mẹ́rin pé iṣẹ́ kan náà tàjọ ń ṣe àwọn kan wà tí ó jẹ́ pé wọ́n máa understand tó wáyé pé kì í ṣe ẹni tí ó ń kọrin yẹn but at the same time àwọn kan wà nínú iṣẹ́ yẹn tó pé báyìí jọ ń kọrin yẹn nǹkan mi máa sọ pé èmi lè fẹ́ ṣe fẹ́ pé ọkọ mi lè má like tó lè jẹ́ pé nínú nǹkan tá à ń ṣe yẹn dẹ̀ ni but mi ní choice dan pé kí n kí ìtẹ̀ pé pé kò like so ẹ kàn máa pẹ́ lómi máa èèyàn kàn máa ṣe bẹ́ẹ̀ yẹn náà ni. Alhaja Mariam Akiki ẹni tí àmọ̀ dáadáa táwọn náà mọ̀ wá ó pẹ́ àtijọ́ wá ń sìn àti fẹ́ tó bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí 20 ọdún kí obìnrin tó lè filẹ̀ ọkọ kan lẹ̀ tọ́lọ̀ tó wá ní pé kọ́lọ́n kára pé kó tún padà rẹ̀ lómi tí wọ́n á jọ fẹ́ra wọn tí wọ́n á gbọ́ ara wọn yé kì í sábà fẹ́ kì í ṣe gbogbo yẹn náà ló máa ń nílò kẹ̀ bẹ́ẹ̀ ọgbọ́n ìyá sí. Ọlọ́run ni o. ẹnìkan lè ń fẹ́ tẹ́lẹ̀ táyé mọ̀ onílù ni èèyàn dáadáa táwọn èèyàn mọ̀ ni ẹ wá kú bẹ́ẹ̀. mo lè sọ pé Ọlọ́run ni àti pé ṣe rí mo máa ń nígbàgbọ́ nínú nǹkan kan tó pé téèyàn bá ń ṣe nǹkan tọkùnrin àti obìnrin bá wà bí mi ṣe máa ń ronú ni o ó lè rí bẹ́ẹ̀ most àwọn èèyàn tó bá dẹ̀ think that wọn kò tọ́ ni mo sọ tọkùnrin àti obìnrin bá wà tó bá ní mi sọ̀rọ̀ sáni bóyá tí ilé yẹn fẹ́ break mo máa rí bíi pé tó bá jẹ́ wípé ọkùnrin yẹn ló jẹ̀bi tóbìnrin yẹn bá lọ ṣe understand obìnrin yẹn máa rí dáadáa ṣe ó máa èmi bẹ́ẹ̀ mi ṣe ní ìgbàgbọ́ nìyẹn tí obìnrin ò bá jẹ̀bi tóbìnrin ò bá jẹ̀bi tó bá lọ dáadáa ló máa bá pàdé ń bẹ̀. definitely tó bá farabalẹ̀ tó ẹmọ solution mi máa wà tó pé àwọn méjèèjì lè máa rí bí ẹnìkan máa wò pé eléyìí ló jẹ̀bi kóbìnrin náà máa wò pọ́kùnrin ló jẹ̀bi bọ́ Ọlọ́run tó ní tó dá yín tó ti kọ́ á wò pé ẹ̀yin méjì àkọ́ yín pọ̀ náà ẹ̀kọ́ fọ́ọ̀sì ara yín ni àwọn méjì á dẹ̀ lọ wọ́n á dẹ̀ lọ ṣe dáadáa nú ayé tí àwọn èèyàn ṣẹ̀wọ̀n ó máa rí bẹ́ẹ̀ tó wá dẹ̀ póbìnrin náà ló jẹ̀bi ẹ̀kọ́ máa rí póbìnrin yẹn rìn kiri because nínú oore ọ̀fẹ́ tí mo ní jù tí mo fi máa rí pé Ọlọ́run like mi nínú àwa táwa ní industry yìí náà ní irú nǹkan tẹ́ béèrè yìí pé kò easy o
àìmọye àwọn tó ti ṣe irú nǹkan bẹ́ẹ̀ jẹ́ pé ẹlòmíì kò ní àǹfààní yẹn but tèmi mo rí it's like orí ọ̀fẹ́ Ọlọ́run ní ṣá. so tá a bá ní ká gbé sórí ìgbéléwọ̀n àná àtẹ̀ní ìwo lẹ́fẹ̀ ìwo ló gbẹ̀ ní ló mẹ́rin. èyí náà ni wàá sọ. èyí dùn dáná lọ. èyí náà ni wàá sọ definitely èyí náà ni. tí ara ṣe tó wà ń bẹ̀. òun náà mo ti sọ pé Ọlọ́run ni. Ọlọ́run ni. wàláì Ọlọ́run ni because kì í ṣe pé mi perfect. Then to you as a mother, as a wife, ìgbà ogun lẹ kí obìnrin kó quit. Nǹkan tí mo ń ṣe yìí tí mo tara bọ̀ yìí I have to leave. Ìgbà ogun ni. Tó bá yẹ pé relationship tó yẹ pé ó ti ń bá lúlù wọ́n yọ̀ bẹ́ wọ́n yọ̀ gbá wọ́n yàwó tó jà even gan Ọlọ́run tó dára gan ní Ọlọ́run gan máa sọ fẹ́ nìyẹn pé kí ló tó dúró tó ṣe pa ẹ́ tẹ́niyẹn bá kú. Tó bá ti yọ ọmọ ti wà bí mẹ́fà ọmọ ti wà bí márùn-ún mẹ́ta ti wà ńlẹ̀. ṣé ok tó bá kú yẹn ṣé àwọn ọmọ èèyàn ní ṣayé ni àwọn èèyàn máa ṣayé ó kúkú bẹ́tà kó kúkú kúrò because ṣé rí àwọn èèyàn mo bá rí ibi pé a máa ń kánjú ni àbí kí n sọ pé tó bá pọ́ náà máa ń fún wa ní kàmárí nǹkan tó wà níwájú ẹ lọ wo nǹkan tí mo ń sọ yìí most àwọn tó máa ń jà irú bóyá rẹ̀ ń tẹ̀ ń sọ ń sìn pé bí mo ti fẹ́ nìkan rí pé kinní kan ó lè jẹ́bi tọkùnrin yẹn wà ń sìn wọ́n máa wọ pé ó ga ọ kádẹ sọ pé òun ní sùúrù ni kíní Yorùbá dẹ máa rí báyìí as in àbámọ̀ ló máa ń gbẹ̀yìn ọ̀rọ̀ ṣe understand táìmù tí nǹkan bá ń ṣe wá ta máa mú nǹkan tá máa mú lé yẹn tó bá ní sùúrù ni tó bá padà yá ẹ má rí pé most ẹ̀yin ọkùnrin ẹ rí pé tẹ bá níyàwó kíní kan but àwọn tó bá endure obìnrin yẹn lè máa endure many things because ọkùnrin ṣe mọ̀ pé ẹ ní chance láti ṣe many things tóbìnrin ní Nàìjíríà even gbogbo ayé gba àwọn ìlú tẹ̀ ń sọ yẹn gan akọ máa ń ẹ máa fi wèrè ṣe fúnra wọn náà ni ṣe understand so tó bá chance wọn yẹn láti ṣe nǹkan tó wù wọn yẹn àwọn ìyá wa kan wà tó yẹ pé wọ́n máa irú mọ́ mi ń sẹ̀ wọ́n máa sọ pé àwọn máa pọn mi ká lè bá wa dádì wa wá wọ́n máa pọn mi fún máa fi wẹ̀ ṣé mi lè ṣe. ẹ lè ṣe. èmi ò lè ṣe o ṣẹ́yìn lè ṣe orí ẹ̀kẹ́yọ̀ tó lè ṣe irúkọ bẹ́ẹ̀ but tó bá endure àdéhùn tó lè gba àwọn pípì yẹn máa lọ because tó bá yá ẹ̀yin ọkùnrin ẹ máa nídìí obìnrin yẹn. Many examples lèmi rí tí mo ti mọ̀ dáadáa tó yẹ pé tínú bá ń bí mi tí bá fẹ́ bẹ́ẹ̀ mi àtọkọ mi ní misunderstanding màá tún lọ rò pé àwọn kìíní yìí tó bá dẹ̀ yà tó bá yẹ o máa nídìí mi o continue. wọ́n sọ wàrà á nídìí yín náà. àdìdè ṣẹ́yìn so tó yẹ kó máa ní sùúrù àbọ̀ náà máa ń ṣe wa ní ojú ẹ̀mí láti rọ́jọ́ wájú àwọn òwe kò yẹ ká máa bára wa jà. ìyá wa kí ni túmọ̀ àkíkí. àkíkí ó túmọ̀ sí authentic nǹkan tó rinlẹ̀ òótọ́. lédè Lárúbáwá ta ló wá fún yín ní àkíkí yẹn. kí n sọ pé àwọn ọmọ báǹdì mi because lọ́dún yẹn lọ́hùn níbi around 1996 ni a máa ń kọrin kan gbà yẹn. lẹ́tí kó báǹdì jọ 96. bẹ́ẹ̀ni adẹ̀síjọ́ wà dé ní. ẹjọ́ wà lè ní báyìí. àṣìjọ wà gbogbo wájọ wa. so àwọn máa ń kọrin kan wípé akíkí bariya mọ ìyàská ọ̀la so later ìkọ́kọ̀ sọ fún mi pé àkíkí pé kí ni ìtumọ̀ àkíkí yẹn náà àwa aṣáà sọ pé nǹkan báyìí ní nǹkan báyìí pé ẹ ṣe máa jẹ́ orúkọ yẹn ó tó wà ní orúkọ yẹn dẹ̀dà because ó simple àkíkí ó dẹ̀ so àkíkí báyìí bẹ̀rẹ̀ sí ní. látọ̀dún yẹn bàbá ṣe ń lò. kí ló wá mú mi sọ wáyé di màmá ńlá báyìí. reason tí mo yẹ jẹ́ màmá ńlá ni pé torí pé mo like ọ̀gá ńlá mentor mi ni wọ́n so because orin mo ti máa ń kọrin díẹ̀ láti ìgbà tí mo ti wo fídíò first album wọn ni o. recognition. ó dá mọ nìyẹn. ó dá mọ nìyẹn tí wọ́n sọ pé alájà yìí ní sùúrù nígbà tí ẹ sọ yìí náà ẹni tí ó jẹ́ baálé yín onílù Saheed Òṣùpá ni Saheed Òṣùpá àti Pasuma nígbà yẹn ni o ọ̀tá ọ̀run òun ògbẹ́bọ ni wọ́n. báwo lè ṣe ń jẹ́ fáàní Pàṣọ ọkọ yìí lè jẹ́ onílù òṣìṣẹ́ Òṣùpá. oníkálukú pẹ̀lú tiẹ̀. kò sí dálérú kò dọ̀nà rú báwo lè ṣe ń gbà náà. oníkálukú pẹ̀lú tiẹ̀ because mo ti jẹ́ fan Pàṣọ even kí tó mọ ẹni tẹ́ ń sọ yìí. kẹ́ tó fẹ́ ọkọ yín ìgbà náà lọ́hùn. ni mo ti like Pàṣọ because ó ti pẹ́ tí mo ti like Pàṣọ Pàṣọ ló fún mi ní inspiration pé ìwọ náà lè kọrin ò lè dàbí ẹni. ó inspire yín silent tàbí sọ ní àti pé orin wọn ti máa ń wò báyìí tóbi ṣe máa ń wo fídíò mo dé like ẹni yìí ẹ mọ kéèyàn kó rẹ jẹ kí àwọn láìbí ẹni ṣe ń kọrin àbí náà fẹ́ máa kọrin báyìí so gba orin wọn ń gbà yẹn báyìí màá kàn máa yí sí Islamic ni nígbà náà so tá a bá lọ lé kí ó tá a bá ti fẹ́ ṣe mọ́lìdì báyìí
orí Paso lè máa ẹ kọ́kọ́ kárí o orí Paso kò tẹ yí ń gbà náà lọ́hùn ẹ kọ́ báyìí ẹ rántí ẹ try. àwọn ní tó bá lọ sóko tó bá lọ sódò o má fi ìmọ̀ ni ẹ̀ ṣeré ara ìmọ̀ ni omi nígbàgbọ́ má fi ìmọ̀ ni ẹ̀ ṣeré ò ṣeré sílámù lọ́gá ẹ̀sìn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ bá kọ òṣòwò ṣá lọ́gá yín pátápátá ìsìlámù lọ́gá ẹ̀sìn ṣẹ́wọ̀n gbà wọn. ẹ máa ń ṣe ń gbà ẹ nìyẹn nígbà tí olùdí àpàlẹ̀ Pasuma bóòlù ṣe rí gan tí ó mọ̀ ní tẹ́ tí ìjọba ẹ̀kọ́ ń wọ̀ lókè. ìfà ó pẹ́ kí tó meet Paso even mo meet Òṣùpá before kí tó meet. ẹ máa meet torí pé at least bó ṣe jẹ́. so but gbà tí mo fẹ́ meet Paso yẹn ó ní lady kan kọ́lọ́n fọ̀rùn kẹ mi mọ̀ bóyá mo sì díkọ̀ Indian lady kan tó máa kọrin bí Indian báyìí ó ti ṣaláìsẹ̀ so táwọn àfi school gbé jáde nígbà yẹn tó bá rántí. so lady yẹn ló kọ̀ wá bá mi wá ní òun fẹ́ ṣiṣẹ́ pé pẹ̀lú Òṣùpá sọ̀rọ̀ torí pé òun ò pé Òṣùpá bẹ́ẹ̀ni pé so òun fẹ́ kájọ kọrin kankan pé èmi náà dẹ̀ máa kọnu orin yẹn pé òun fẹ́ kájọ kọrin wa mọ́ Òṣùpá èmi ò mọ̀ ń pa yẹn bọ̀ tó wá ní kí n bá òun bá ọkọ mi sọ̀rọ̀ pé kó bá òun bá Òṣùpá sọ̀rọ̀ kankan ṣẹ̀wọ̀n ìyẹn wá ní ok òun ti gbọ́ bọ̀ later wá padà sọ fún mi pé òun padà meet èèyàn kan pé àwọn jọ lọ sí ọ̀dọ̀ Òṣùpá wá ní bóyá ń béèrè lọ́wọ́ pé àwọn ọ̀làjọ fẹ́ ṣiṣẹ́ according to bó ṣe sọ o bó ṣe sọ yìí sínbẹ̀ so o tó lè lẹ kó so wá sọ pé ní pé Òṣùpá sọ pé kóun máa lù mí pé bóyá kóun lo ẹnìkan ó dárúkọ olórin yẹn bó ṣe sọ fún mi ó nọ́mà pé ọmọ kémi o. bẹ́ẹ̀ ṣe wà ní abẹ́ ọ̀gbẹ́ yìí wọ́n mọ̀ pé nìyí èèyàn Paso ni mi láìkì wọ́n gbà yẹn kí n má rárá kí ló ṣe fún yín. kọ́ wọn ṣe kọ́kọ́ láìkí orin wọn ni o àti pé kì í ṣe ẹmọ pé tí mi rí mi lè sọ pé but pé orin wọn pé ṣe mo pé mo ti fall in love pẹ̀lú Paso èmi ò dẹ̀ ń ṣojú méjì. ẹ ṣe afẹ́ Paso. irọ́ àbí. àti mo ti fall in love pẹ̀lú orin wọn. gbẹmí lẹ́yìn bá yá. orin wọn ni mo fall in love pẹ̀lú orin wọn orin Paso so tẹ́mi bá dẹ̀ ń báyọ̀ ṣe máa like 100% loyal. so reason nìyẹn so later lady yẹn wá sọ wípé ó wá níbọ̀ òun fẹ́ kí n wà nù orin yẹn ó wá ní ṣáàdẹ̀ lè bá Paso sọ̀rọ̀ mo ní mi ìdẹ̀ mí tí wọ́n rí pé mi mọ̀ wọ́n o kò fẹ́ràn wọn ní o kò láìkí wọn ni mo ní mi mọ̀ wọ́n o so ó wá ní òkè òun máa wéyàn tó máa ṣiṣẹ́ yẹn later ó padà wá bá mi pé òun ti réyàn kan kíní kan pé bọ̀ òun dé ṣàlàyé ó dẹ̀ sọ pé kò sí problem ọgbà tóun sọ fún wọn pé àkíkí wá sọ pé àkíkí òun máa ń gbọ́ gẹ̀ yẹn pé ọmọ tí à ń gbọ́ ní ìyàwó lágbájá báyìí báwo ló ṣe wá wọ̀ ẹ̀mọ̀ káwọn èèyàn máa sọ pé ọmọ yẹn ó láìkí gan o ṣe mọ orúkọ bẹ́ẹ̀ so adẹ lọ ṣiṣẹ́ yẹn lọ́dún yẹn lọ́wọ́ ní studio kan ṣá nígbà tí mo dẹ̀ rí wọn ṣe dáadáa sí mi gan bẹ́ẹ̀ in fact látọ̀dún yẹn báyìí àwọn ti dán wọn ọ̀gá ńlá o màmá ńlá. ok màmá ńlá bẹ́ẹ̀ sáwọn fi ń jẹ àwọn ìgbà yín jẹ. mo kàn ń pẹ́ àmì bẹ́ẹ̀ náà ni àwọn ayédègbà bẹ́ẹ̀ àwọn tọ̀run gan lẹ̀ fún tẹ̀lú Paso gan lẹ̀ tún tí Paso gan wá fẹ́ kiri màmá ńlá gbogbo TikTok. bẹ́ẹ̀ ṣáà ṣe di màmá ńlá nìyẹn àdúpẹ́ ẹ̀yin ẹ̀wà tí ẹ̀ wà alága ò ní wá lásán o torí wọ́n ti ní pé ẹ̀wà kì í ṣe kí ni kì í wá lásán. èyí náà ni a ó máa fi gbélé ìfín láti iléeṣẹ́ Tolerance tí wọ́n ṣe Kellogg's pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ AK Media Concepts Limited níbi tí a ti ń dábí ẹdun tá a ti ń rọ̀ bí òun ní pé ká ṣe kí ni àgbélé ìfún yín o. Kellogg's go green yes go set creams mari polo ẹ dáadáa tí bá gbedele àwọn ọmọ mi gan máa wọ pé màmá ti polo ẹ báyìí. màmá ńlá àkọsẹ́ lọ gbé wálé léyìí. Kellogg's thank you. ẹ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Tolerance àti AK Media tó gbé fún yín. AK Media ẹ ṣé gan ni adúpẹ́ o àwa la máa wá ẹ̀yin la máa bá kò ní bàjẹ́ àti iléeṣẹ́ Oyinmomo náà tẹlifíṣàn Oyinmomo lẹ́tọ̀ ẹ máa wo Oyinmomo tẹ bá ti gbé Oyinmomo báyìí ẹ bá every time ráìdọ̀ ẹjọ́ Olóyinmomo kẹ ló máa wo Oyinmomo. ìyá wa fún gbogbo àwọn tí wọ́n fẹ́ dàbí Mariam Akiki wọ́n rí lórí TikTok wọ́n rí álbọ̀mù wọ́n rí gbogbo ẹ̀ káàkiri kọ́kọ́ kí tó lọ bẹ́ẹ̀ náà tó láti fẹ́ máa fi lè ṣe lọ ọdún wo lẹ hit Limelight ṣẹ̀dẹ̀ tí gbogbo èèyàn mọ̀ káàkiri rẹ́kọ̀dù lẹ ṣe lọ́dún náà lọ. ní 2007 ní òkìkí ẹ̀ dé ni mo ṣe mo dúpẹ́ so orin yẹn ni àwọn èèyàn fi mọ̀ mí. ẹ kọ́ fi ń gbọ́. jẹ́ ń rọ́ pẹ̀rẹ̀ dá o jẹ́ ń rọ́ pẹ̀rẹ̀ dá má jẹ́ ń dúpẹ́ túláàsì má jẹ́ ń dúpẹ́ tipátipá o jẹ́ ń rọ́ pẹ̀rẹ̀ dá so orin yẹn làwọn èèyàn fi mọ̀ mí. orin yẹn popular gan-an kò popular but later àṣẹ wọn gbà táwa ṣe collaboration yẹn táwa ṣe igi mẹ́rin
jẹ́mọ̀ from there collabo yẹn wá. ẹjẹ́ làwọn ti sinmi collabo dín lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ní ká mọ̀ ṣe mọ́ ni. Ibi táyé bá yí sí náà ni ogun oní social media yìí náà kọ́ gba gbogbo ẹ̀ náà ni but ní sinmi ọ̀tẹ̀ bá tún wá watch ẹ máa rí pé gbogbo àwọn kan tá a ti ṣe sẹ́yìn gan làwọn èèyàn wá lọ ń bring wá sórí TikTok ẹ̀ wọ́n á tún act ẹ̀ so ó tún padà wá díẹ̀ bẹ́ẹ̀ so táwọn náà dẹ̀ tuntun try láti máa ṣe àwọn míì bẹ́ẹ̀. àwọn tó wá fẹ́ dàbí Mariam Akiki kí lẹ fẹ́ sọ fún wọn. nǹkan tí mo fẹ́ sọ ni wípé èèyàn kan ò lè dàbí èèyàn kan because tó bá ti dàbí èèyàn kan number 2 ni ẹ ò kì í ṣe number 1 so try to be yourself so o lè máa mú yìí tó bá da nínú ìwà àti ìṣesí àbí ọ̀rọ̀ ẹnu Àkíkí but èmi náà sọ pé mi mo perfect because èmi náà ò dá tán Ọlọ́run nìkan ló perfect. ó dà yìí náà ni a fi kí gbogbo yín pé ẹ ṣeun adúpẹ́ tí alájà wa àti gbogbo ẹ̀yin tí ẹ ṣùgbọ́n náà ní orí ètò yìí màmá ńlá adúpẹ́ o ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ kálukú adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ṣùgbọ́n wa náà àwọn tí wọ́n rìkọ́dà tó máa gbé sí orí afẹ́fẹ́ pàápàá ọ̀gá wa àgbà Yọ̀sọ́lá Akíndẹ́jú ẹni tí ó jẹ́ MDC iléeṣẹ́ AK Media Concept àti àwọn tí wọ́n ń tẹ̀ tí wọ́n bá rìkọ́ọ̀lẹ̀ àti olùdarí wa Terry àti ọ̀gbẹ́ni Justice náà ayọ̀bámiwá ń bí ìtùnú ṣàkọ́ àti gbogbo ẹni tí tajọ ṣe Adéròmú Kazeem ní orúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú màá ní èmi ní ọmọ Àjàlá ẹni ọmọ Àjàlá Ọ̀sọ̀ ọmọ Ajíkànjé Adéròmú ọmọ Adéníyì lọ́jà Àtòkò Sàárẹ̀ dùn o ẹja lọ sí ìlú bàbá mi ó dàbọ̀. ètò yìí gàlágàjù òyìnbó mọ́ ètò yìí.